Africa Content TV. Ẹni òfin ní ìlà sọ̀rọ̀ láyé bí ọmọ tó ní ìwé ìlú oṣù ìṣẹ́sẹ́ nígbà tí wọ́n lọ bẹ̀rẹ̀ lọ́jọ́ sí wọ́n ní kí yóò fẹ́ bá ọ̀pọ̀ iṣẹ́ tání máa ń káwọ̀ tó wá orí sí ní ilé bí ọ̀la ọ̀pọ̀ mo ti rà dára ọmọ ṣáájú àwọn ìpínlẹ̀ ìdáwà Alábúrò ẹ̀ ò tẹ̀ o, àbára ẹ̀ bá ṣe máa.